Africa Content TV. ẹjọ́ wọn tán ìwọ ló mẹ́wù fún ìjàmbá wọn tó ní káwọn máa yan àwọn ẹ̀wù tán ìpọ́nrí àwọn ẹ̀wù tán àwọn èèyàn kẹ́hìnjó ó sì wá ń fọwọ́ lálẹ́ ike. ó ṣe lẹ́yìn náà gbogbo ayé ń wò ẹ́ Àkànbí èèyàn tó bá lọ́lọ́run lẹ́yìn ohun gbogbo ló ní máa ṣe bó ṣe ń ṣe lọ Àkànbí aṣíwájú àní kí ní kankan ò ní ṣe èèyàn tí ò bá yí lórí èèyàn tí ò bá dí létí èèyàn tó bá farabalẹ̀ tó yà ẹ̀ lọ́pọlọ orí o gbogbo èyí tó ń sọ látòwúrọ̀ ń bí ìyẹn náà ń pè ní scorecard lẹ́yìn ìrìn àjò ọdún méjì péré Àkànbí alọ́lọ́wọ́ á fún ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ. mo tún sọ mo tún tẹnu mọ́ ọ̀tá ẹ ọ̀tá wa ní Àkànbí ọ̀rẹ́ ẹ lọ̀rẹ́ àwa èèyàn tó bá nífẹ̀ẹ́ lọ̀rẹ́ tiwa gbogbo àwọn tó bá ń bá ẹ jà àwa náà ń bá wí àwa ní sójà ẹ Àkànbí aṣíwájú àní kì í ní nǹkan ò ní ṣe. jẹun sókè ṣé wọn náà ṣó ti rí. ṣó ti rí ṣó ti rí. Àkànbí ẹ̀rẹ́ ìhun ta torí ẹ̀ wá bí ọmọ bọ̀ láwọn làǹfẹ̀ tí wá gbọ́ ìròyìn ayọ̀ táwa máa mú lọ sílé fún gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ aṣíwájú ó ṣe lẹ́yìn òdójú tí wà Àkànbí aṣíwájú gbogbo pátáyé bá jáyé ojú wo ní tiẹ̀ Àkànbí àmì ìdàbọ̀lábọ́lá ọkọ̀ olúrẹ̀ ní Àkànbí jẹun sókè ṣé wọn náà ṣòtìrí ṣòtìrí ṣòtìrí. Àkànbí ẹ̀dẹ́ gbogbo ọmọ Nàìjíríà tẹ́ bá mọ̀ wá nílé èyí táwa ń wílé rẹ̀ bàbá ní sùúrù gbogbo tí ó tó ó máa ṣẹ́kù àìní ara bá ní Àkànbí Ọlọ́run á fún ẹ ṣe. Jayé orí ẹ Àkànbí àti ìbẹ̀rẹ̀ ṣàlẹ̀ mímọ́ péṣẹ́ ló wá ṣe Àkànbí má wojú ṣe tọ́lọ́hùn rán ẹ o torí ọmọ Nàìjíríà nítorí mẹ̀kúnnù tí yóò nínú Haúsá àti Ìgbò pẹ̀lú Yorùbá. Tó bá jẹ́ pé tówó níní láti kékeré Ọlọ́run fún ẹ Àkànbí ó kàwé gboyè ní dáadáa Ọlọ́run fún ẹ ọ̀rọ̀ Nàìjíríà tó ń lò Ọlọ́run àti ẹlẹ́yìn aṣíwájú ojú òní tí ẹ a ti sọ̀rọ̀ bí ọ̀rọ̀ nípa títì
àti sọ lórí education àti sọ lórí health àti sọ oríṣiríṣi national security adviser ó sọ nípa security Àkànbí Adémi jayé orí ẹ o òde títí wa aṣíwájú Àkànbí ó dúpẹ́ fọ́ Ọlọ́run mọ̀rẹ́ ní ìbátò olódòdè mọ̀rẹ́ ní ìbátò amájú ẹ̀ ṣe o Àkànbí Adé ṣẹ́ríṣẹ́ Ọlọ́run Àkànbí ṣẹ́ríṣẹ́ Ọlọ́run ẹ wo orí Ọlọ́run bá ṣe ọmọ àbí báyìí ìyá lọ́jà bàbá Fọláṣadé ìyá lọ́jà yóò dá fún ọ tí ọkọ.